ẹni sùúrù ẹ má pariwo agogo ẹ má pariwo kí ni adébálà ṣe. ó dóògùn o ó dóògùn o kí ló ṣe. ó yọ ẹyẹ owó láì. òótọ́ ni ẹ má padà ṣe. ó yá wá tún ṣe ń gbagba ó ti mú ògùn o ẹ wá tún ṣe ń gbagba tó bá dá lójú tó bá padà ṣe. irọ́ ni mídíà ẹgbẹ́ gbogbo èèyàn ẹ wá wò wọ́n o tó wá padà ṣe irọ́ ni. Adébọ́lá olóògùn rẹ tó ń jẹ gbá ọmọ oúnjẹ. Eriwo! Ìṣẹ̀ṣe làgbà. Bá sọ fún ẹ pé ìṣẹ̀ṣe wàá sọ pé ìṣẹ̀ṣe làgbà. Ìṣẹ̀ṣe làgbà. Ìṣẹ̀ṣe làgbà. Ìṣẹ̀ṣe làgbà. Yà. Adébọ́lá tó ń wọ gúúsì. Èjì ògùn. Ó yà sábìsì pé ó dá wa dúró. Kí ló ń sọ fún ṣẹlẹ̀ kan? Ó yọ ẹyọ owó ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. Ó gbé jáde. Má bọ̀ ń ta. Kí ló máa kó o fẹ́ ṣe? Àyàn bá mi máa bọ̀ wá wò Kò lọ. sáyè yẹn. Má tètè dùn, má búra. Ẹ wá yọ ẹyọ owó. Kí ló fẹ́ ṣe? Ẹyọ owó ló ní kó yọ jáde. Ó yá wá yọ bí báyìí náà. Jáde bí èèwọ̀ kù. Tí wọ́n ti di tán ni. Àgún wà lára mi o. Ọtí tí mo lọ wọ̀ wá. Ẹ wá kí wọ́n náà dà mí padà o. Táìmì dúró. Àìró o. Ẹ wá kí wọ́n náà dà mí padà. Pé oògùn. Àwọn kó abẹ́nú gọ̀ǹgọ̀. Oògùn. Abẹ́nú gọ̀ǹgọ̀. Oògùn. Abẹ́nú gọ̀ǹgọ̀. Ìṣẹ̀ṣe làgbà. Abẹ́nú gọ̀ǹgọ̀. Adébálà bọ́ ẹ̀ta. Mo fẹ́ jẹ̀gò. Mo ní fẹ́ jẹ̀gò. Mo fẹ́ jẹ́. Lọ gbégùn wa. Ẹnẹ́kì. Ilé ògùn lẹ́wà ilé ògùn. Ilé ògùn. Ẹjọ́ ló máa kú. Ọ̀gbẹ̀rì wọlé. Káàkiri àṣejáde. Ó yá dálé dúró yìí. Adébálà ó dá wa dúró. Nínú ni tájì sẹ̀. Ṣé kò sí àṣọ? Ṣé kò sí àṣọ kọ́tà lè bẹ́ẹ̀? Báyìí ló ní àgbẹ̀sí túbọ̀ rẹ̀ bí. Ọba. Owó! Èjẹ́ ọmọ 20,000. Ó yá sanwó ẹ̀ náà. Bàbá mi ń tálákà mọ́ra. Sẹ́mi. Ọdún wa kàn sí ní Wẹ́ẹ̀ka ẹ̀mí tiẹ̀ máa gbé ẹ̀dọ̀dọ̀ balẹ̀ máa kàkà lé orí. Ọba mẹ́rin owó dẹ̀dẹ̀. Adébálà àti Mo fẹ́ owó dẹ̀dẹ̀ mo dẹ̀rẹ̀ owó ìsì. Mo fẹ́ sanwó. Màá sanwó gbogbo ẹ̀ máa dẹ̀ owó ìsì ẹ̀. Ó yá san. ẹ fún mi. Èló gbogbo ẹ̀? 320,000. Ẹ farabalẹ̀. Ẹni sùúrù ní àná. Hello bàbá lówó. Èlú jálẹ̀. Ẹni sùúrù ẹ má pariwo. Èló ló wà ní gẹ́gẹ́? 250. Èló aṣọ bàbá fi san? Èló mú lè fún èló? 17,000. 70K. Àyà fẹ́ pa mọ́ nìyí ni. 70K. Ó ṣẹlẹ̀. Èlú jálẹ̀. Ó jẹ́ ìjálẹ̀ o. Ìyàgò gbogbo. Kéèlúwé ṣe 10,000. Mo fẹ́ mọ̀. Kéèlúwé gbà ló 10,000. 50K rí. Okay. Ẹni sùúrù ẹ má rọ̀ sí mi. Gbogbo ẹ̀ 50-50 àbí? 50, 10, 50, 20, 50, 30, 50, 40, 50. Èlú ọ̀pọ̀ ìnáwó ìṣẹ́wó. Wọ́n fẹ́ gbọ́ àmì àmì. Ẹnà ọlọ́gbọ̀n. Fílẹ̀. Adébálà.
Nílẹ̀ sílẹ̀ máa kó kú sí. Wọ́n wá fi 20 lé, wọ́n á tún fi 20 lé extra lẹ́yìn 10,000. Ó yọ ọba rọ̀ ni. Ọba jẹ́ kí ra gbogbo ẹ̀ kí yọ̀yọ́ sílẹ̀. Ta ló gbà á? Owó! Oya. Hello, Abel. Only 50. Oya, you tell me remember. 50. Hello, remember. No.